kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá gbogbo yín la kí o gbogbo yín la kí ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí orúkọ ọmọ báyìí wà níjànú ọmọ o okùn tẹ́ rí yẹn níjànú ẹ̀sìn Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára á gbádùn ara wa gan-an. àwọn agbésùnmọ̀mí sun ọkọ̀ akẹ́rù àti tàwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Yobe ṣèbí ọjọ́ ebi bá ń palẹ̀ kó lọ mọ́mọ́jà bá wọn sílé ọdún ebi bá ń pọ̀nà ìdùà mọ́mọ́jà bá wọn rìn náà ń jọ́nà o àwọn agbésùnmọ̀mí wọ́n sun ọkọ̀ akẹ́rù àti tàwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Yobe àwọn agbésùnmọ̀mí ti sun àwọn ọkọ̀ akẹ́rù kan tí ọkọ̀ òṣìṣẹ́ ìjọba náà sì wà lára wọn àwọn ọkọ̀ akẹ́rù náà ní ọjà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù wà nínú rẹ̀ tí wọ́n sì sun tòun ti ọjà inú rẹ̀ àwọn jàǹdùkú kan ni wọ́n ṣe ìkọlù ọ̀hún ní kùtù hàì òwúrọ̀ ọjọ́ ajé èyí wọn ọjọ́ Friday ní dèdè aago 4:30 4:30 a.m. òwúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni wọ́n ń sùn lọ́wọ́ nígbà tí wọ́n ṣe iṣẹ́ ìkọlù náà nílùú Gaidam níjọba ìbílẹ̀ Gaidam nípínlẹ̀ Yobe olùgbé agbègbè náà kan sọ pé sẹkítẹ́ríàtì ìjọba tó wà ní ìlú náà ní àfojúsùn wọn níbi tí wọ́n ti sun ọkọ̀ Toyota Hilux àti ọkọ̀ akẹ́rù sàrọ̀ nǹkan nígbà tí wọ́n kúrò ní sẹkítẹ́ríàtì náà ni wọ́n rí ọkọ̀ akẹ́rù méjì eléyìí tó kún fún ọjà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà tó jẹ́ ti àwọn alájàpá tí wọ́n máa ń ná ọjà ọlọ́sọ̀ọ̀sẹ̀ ìlú Gaidam nírètí pé tí ilẹ̀ bá ti mọ́ kí wọ́n tẹ̀síwájú nínú ìrìn àjò wọn o àwọn agbésùnmọ̀mí ọ̀hún sun gbogbo ọjà náà níná pátápátá láì mú nǹkan kan ń bẹ àwọn aráàlú náà wá rọ ìjọba ìpè kí wọ́n jọ̀wọ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti pèsè ààbò tó péye fún àwọn o àti láti pèsè ohun ìjà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti fi kojú àwọn jàǹdùkú agbébọn yìí eléyìí tí wọ́n ń sọsẹ́ ní Yobe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà SP Dongos Abdulkareem ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o lówùúrọ̀ náà ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yẹn sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ. a retí láti ìjọ ẹ. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní báwo ṣe ń gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.